nínú ẹrù kọ́bọ̀dù mẹ́ta tí mo já mo bẹ gbogbo èèyàn bẹ̀, mo bá run òkú oríṣiríṣi aṣọ oríṣiríṣi ọṣẹ. Mo gbọ́ nílé ọ̀sán yìí tí mo dáná sọ̀sán yìí, mo gbọ́ ọ̀sán yìí jáde, ọ̀sán yìí ké bẹ́ẹ̀ mi, mo ní tí mo fẹ̀jẹ̀ mi gbé ẹ, tó bá jẹ́ pé mi ò fẹ̀jẹ̀ mi gbé ẹ mi ò ní sún ẹ. wo ni ẹ. géèmù ayé ni kára pẹ́ iye káàkiri, àwa payanpayan sport la wa. fi pè ní game. La fi pè ní game. court. àwọn t-shirt tó jẹ́ ẹyẹ tá bá ti pa wọ́n, gbogbo ẹrù tá bá ń lé tá bá ti pa wọ́n, àwa àyè la ní. wọ́n táwọn pè lọ́fíìsì nìyẹn à ń ṣọlẹ̀. ọjọ́ tó bá mi gangan inú òjèrè mo pẹ́ yẹ bóyá bíi 8 tí mo dé wákò yẹn gbogbo nǹkan ọmọ tèmi tí mò ń gẹ̀ tí mò ń tọ́ pé kájọ ṣe tán kí n lọ ṣe wedding fún kó bímọ fún mi, bọ̀ máa gbẹ̀san gbogbo àwọn ẹyẹ tó ṣiṣẹ́ yẹn gbogbo wọn pápátá mo pa ọ́ ọ́tó 18 bọ̀ àwọn 12 ló bá sùn bàtọ́ dẹ̀ bá ọmọ yẹn. Mighty Play TV, we give you the best. Falola Peter aka Black Jesus. Black Jesus. Yes. Jésù dúdú àbí. Bẹ́ẹ̀ni. Ok, ọmọ bo ni. ọmọ Mẹ́kọ Àfọ̀n ní mímà. Sáà ìbò ní Mẹ́kọ Àfọ̀n. ọmọ agboolé Tòǹdì. 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 Bẹ́ẹ̀ni. Ok, ẹ tó bí ọmọ ọdún mélòó. ọmọ 38 years ní mímà. 38 years. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo gangan lẹ́kọ́. Iṣẹ́ aluminium mo kọ́ tí mo mọ̀ pa ẹ̀ dáadáa, roofing àti window. Ok, bí ọdún mélòó lẹ ti ń ṣiṣẹ́ aluminium yẹn. ọdún 4 mo fi kọ́. Ok, ṣé lẹ́yìn tẹ́kọ̀ṣẹ́ tí fi ń ṣiṣẹ́ àbí ẹ̀kan kọ́ dáadáa tẹ́ mọ́ ni. mo kọ́ mo mọ̀ dáadáa, dáàdì mi dẹ̀ ra irinṣẹ́ fún mi, bọ̀ irinṣẹ́ tí dáàdì mi rà fún mi ò járí, ó wà níbi tó wà, tẹ́ bá fẹ́ rí lọ tẹ́ bá tẹ̀lé mi lọlé mo lè kó jáde. Kí ni primary school ló kọ primary school tẹ́lẹ̀. Primary school tí mo lọ Merus mo lọ lálàkùkọ. Lẹ́kọ̀ọ́. Secondary school ńkọ́. Secondary school Ìjàyè Òjòkúrú lẹ́kọ̀ọ́. University ńkọ́. Òjèrè mo lọ rà. Òjèrè wa ti ní Abẹ́òkúta ń bí. Abẹ́òkúta ń bí. Set wo nìyẹn. Moshood Abiola Polytechnic. Ok, ọdún wo nìyẹn. ní 2 level ma. 2011 lẹ ti ṣe tán. OND àbí HND. OND. Kí ló tẹ̀ wá ṣe HND. Mo ṣe HND náà. Kí ló tẹ̀ wẹ̀ result ńkọ́. Result mi náà wà òkè. Ẹ lọ serve. Mo lọ serve. Bẹ́ẹ̀ni. Ó yá kí ló ṣẹlẹ̀. Black Jesus. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé landlord ẹ̀gbọ́n mi òun ló fẹ́ fìyà jẹ mí o, kí gbogbo ọmọ Nàìjíríà kó jọ kó ṣàánú mi o. Ẹ̀gbọ́n yín wo nìyẹn, iṣẹ́ wo nìyẹn ṣe, ìlú wo ló wà. Ẹ̀gbọ́n mi Ìjókòó ló wà, Ṣẹ́gun Fálọlá husband bàbá mi nìyẹn. Torí ó pè mí ní on the 26 ọjọ́ Boxing Day nípa ẹ̀gbọ́n mi ti mutí yó. Ìgbà tó wá pè mí on the 26 yẹn pé bọ̀dá mi Ṣẹ́gun Fálọlá ti mutí yó, ó dẹ̀ ti máa mọ ọtí bẹ́ẹ̀ rẹ̀ débi pé ó ti ṣì, ìyàwó ti kúrò lọ́dọ̀ ẹ̀ torí pé ó mọ ọtí. Wọ́n á sọ fún dáàdì mi pé ẹ̀gbọ́n mi wọn ò ní kú o, pé mi máa dúró tì wọ́n, pé tí bá ti ń mọ́nítọ̀ wọn bó tẹ̀ jẹ́ pọ̀ fi ṣe wọ́n náà, tí bá mọ́nítọ̀ wọn tẹ̀lé ń gbàdúrà tá à ń ṣáájú tá a padà lọ sílé tá a lọ sọ fáwọn tó jẹ́ ká sọ fún, ara wọn máa balẹ̀. Ìgbà tí aráalé ẹ̀gbọ́n mi dẹ̀ pè mí pé ẹ̀gbọ́n mi ti mutí yó nípò wà nù gọ́tà, mo débẹ̀ lóòótọ́ mo fẹ́ gbọ́n mi nù gọ́tà, mo dẹ̀ gbẹ́gbọ́n mi lọ́ndì 26. Ìgbà tí mo gbẹ́gbọ́n mi lọ́ndì 26 mo pọ̀ sẹ́yìn, mo pọ̀n délé ẹ̀ gbọ́sọ̀gùn. Ìgbà tí mo wà délé ẹ̀ mo bá bàbá láńlọ́ọ̀dù ń ta, ó ń la igi lọ́wọ́ pé mo dẹ̀ ti máa ń lọ lé yẹn tẹ́lẹ̀, ó ti wà ní ẹ̀sìn for past 15 years. Ẹ̀gbọ́n mi iṣẹ́ tírélà dẹ̀ ló ń ṣe o, ó ń wa fárágàn náà, mọ́ èmi ra fárágàn fún, dáàdì mi ra fárágàn fún, èmi fúnra mi gan ra fárágàn fún. Àmọ́ bó ṣe ń ṣe, ìyàwó mẹ́ta ni ẹ̀gbọ́n mi ti ní, ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ díẹ̀díẹ̀, ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ìyàwó wọn dẹ̀ ti wá kú lọ́dọ̀ wọn, bọ̀ èmi ò fẹ́ kẹ́gbọ́n mi kú. Ó yá nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé dáàdì mi wá sọ wípé ọjọ́ tẹ́gbọ́n mi bá tó ti mọtí yó lẹ́yìn on the 1 December 1 tó ti wá fẹjọ́ sùn àwọn táwọn ti sunkún lé wọn lórí yẹn, lẹ́yìn ọjọ́ tẹ́gbọ́n bá tó ti mọtí yó ní kí n lọ kó ẹrù wọn, kí n lọ gbé mọ́tò, kí n bá wọn kó ẹrù wọn wálé, kí n dẹ̀ máa gbẹ́gbọ́n mi bọ̀ lé. Láti bo. Láti ọgbà ayọ̀, àgọ́ ajẹ́rìí níbẹ̀ yẹn gangan, àgọ́ ajẹ́rìí ní Ìjókòó. Dáàdì mi dẹ̀ ń gbé Mọ́tland ní toll gate ní dáàdì mi kọ́lé sí. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo bá bàbá láńlọ́ọ̀dù mi kí ló ṣẹlẹ̀, ẹjọ́ bàbá mi ẹjọ́ bá ń fẹ́ gbọ́n mi wù àbí kẹ́ ẹ lọ kó ẹrù ẹ̀gbọ́n mi jáde. Nẹ́ẹ̀sì tí bàbá yẹn máa sọ, ó kàn sọ pé ọmọ tí kò jòun lówó, ọmọ tó ń ṣàánú kan alábí láńlọ́ọ̀dù bí láńlọ́ọ̀dù ẹ̀gbọ́n mi ṣe wọlé nìyẹn, ó lọ fa àdá jáde nìyẹn,
ẹ wo orí mi ẹ jẹ́ kí n ṣe ẹ wo orí mi ó ṣadé bíi pé ẹ máa wo skin mi báyìí ó tún ṣá mi ní pápọ̀ ayé ìdẹ̀lẹ̀ mi mo ti fi géèmù lẹ̀ mo ti dáràn dáàdì mi ti náwó àwọn èèyàn mi ti náwó ilẹ̀ mi ilẹ̀ bóyá bíi 5 acre mo ní mo takú 2 acre kí n tó kọ́ ọ̀bá ojúlé 6 náà tí mo kọ́ nígbà táwọn ọmọ mi ta ti ń manage ẹ̀yin ọmọ Nàìjíríà ẹgbàá mi o bàbá lọ́nà tó wá ṣá ni mo wá fẹ́ ṣá padà wọ́n gbà lọ́wọ́ mi àwọn CDA ibẹ̀ wọ́n ní bóyá ń ṣá wọn nìyẹn gbogbo àwọn aráalé ni bàbá lánàá ti fẹ́ ṣá tán ó ti yọ àdágan sí wọn nínú CDA lọ́jọ́ meeting nǹkan tó wá ṣẹlẹ̀ náà iṣẹ́ mi yẹn tẹ́mi ò rí wọn ẹ̀ èmi wá wọnú ilé bàbá mo bá àwọn ṣíà kan ń ta abandon ṣíà tí wọn ò lò mọ́ tó ti bàjẹ́ mo bá ń ta àti rọ́ọ̀gì mo dẹ̀ dáná sun mi ò ní parọ́ ọmọ Nàìjíríà gbà mí mo dáná sun mo wá wọnú ilé bàbá mo bá kọ́ńbọ̀dù márùn-ún mo já lákọ̀ọ́kọ́ mo bá ọ̀sán yìí pẹ̀lú oríṣiríṣi àwọn òkà àwọn oògùn mo bá irun òkú mo bá iyẹ̀pẹ̀ òkú oríṣiríṣi nǹkan tí mo bá. báwo lẹ ṣe mọ orun òkú yẹpẹ òkú yẹn báwo lẹ ṣe mọ̀ ṣé wọ́n kọ́ lẹ́yìn orúkọ wà ń bẹ̀ gbogbo iṣẹ́ tó wà ń bẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan lórúkọ wà ìgbà tẹ́mi wá gbé ọ̀sán yẹn gbogbo ẹnu nílé bàbá yẹn náà àti búrẹ́dì àti pálọ̀ mo sún gbogbo ẹ̀. ní táìmù lẹ lọ sún yẹn. lójúmọ́ mọ́ bẹ́ẹ̀ àkọ́bí gbogbo nǹkan tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ nǹkan bóyá bíi 4. nírọ̀lẹ́ ok gbé ní bàbá wá wà fúnra rẹ̀. bàbá ti sá lọ wọ́n tún wá gbé mi wọ́n wá lọ fi àwọn ọ̀sán yìí mo bá nu kọ́ńbọ̀dù kékeré báyìí mo gbọ́ ọ̀sán yìí jáde ọ̀sán yìí ké ọ̀sán yẹn ṣe ń ké tó mo sún o àti báyìí mo ti bẹ̀rẹ̀ sí ní gbóná mi ò lè sùn láti ọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ di bí mo ń sọ èmi ò sùn mo kàn fi ènìyàn dákú fọ̀ ládìde mo sì dákú gan ó jẹ́ pé àwọn ọ̀gá mi tó sì rọ́ọ̀ṣì mi lánàá torí táwọn bẹ̀rẹ̀ sí ní gbóná ẹ̀yin gan ẹ̀ nílé súnmọ́ mi gbogbo ara mi kò máa gbóná ẹgbàá ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹni tó ṣe ní ọ̀rọ̀ ẹgbẹ́ ayé yẹn bẹ́ẹ̀ni á ti tó bí ọdún mélòó ní ìsìn tó ti ṣẹgbẹ́ ayé. mo ti ń fúlù géèmù sí i láti bóyá bíi 11 years. ok ìlú wo nìyẹn báwo ló ṣe ṣẹlẹ̀. ìgbà tí mo wọ school wo nìyẹn. Òjèrè Napoli bẹ́ẹ̀ ni ok ìgbà tí mo débẹ̀ ọwọ́ ẹni tí mo dé sí gangan ayé ok dáàdi mi sọ pé orúkọ ẹ̀ Aloma lórúkọ ẹ̀ ó jẹ́ bí ẹ̀gbọ́n àdúgbò ok èmi dẹ̀ máa ń fọ́ fáwọn ẹ̀gbọ́n àdúgbò gan mo láìka àwọn ẹ̀gbọ́n àdúgbò ok bọ́ lẹ́gbọ́n ẹ̀ ṣe wà ẹ́ ó jẹ́ ẹni tó wà quiet òun pariwo Aloma ò kì í sọ̀rọ̀ Aloma ò kì í jà eégún ṣẹnu jẹ́jẹ́ lálùmá mo dẹ̀ jọ́ èèyàn lè mọ̀ wípé lè mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ni kò ṣe dread kò ya tattoo tó bá kọ̀ jókòó báyìí bá sòkè dilẹ̀ from January to December Aloma ò lè sọ yìí agbára dẹ̀ wà lọ́rọ̀ ẹ̀ débi pé tó bá ní kọ́ pààyàn 200 ó máa pa. báwo ló ṣe wá ṣẹlẹ̀ báwo ló ṣe wá mú ẹ̀yin wọ. nǹkan tó ti wá mẹ́mi wọnú ẹgbẹ́ bàtí mo débẹ̀ ó ní ọmọ ẹ̀lẹ́ mi kan tí mò ń fẹ́ bàtí mò ń fẹ́ ọmọ ẹ̀lẹ́ gbogbo bàtí mo dẹ̀ ń sọ Òjèrè ọ̀tí gan ọmọ ẹ̀lẹ́ yẹn pè ní Ṣàdíà ìgbà tó ọmọ yẹn àti ń bí fẹ́ǹd ara wa mi ò gorí ẹ̀rí ọlá ń pé ọmọ yẹn sọ pé ó dìgbà tí máa ṣe wẹ́dì fóònù ètò ìdórí ìtọ́ ó kọ́ di ìdájọ́ ọjọ́ kan ọmọ yẹn kàn pè mí pé Peter ṣé mo lè dín pé wọ́n wá rí èpò òun ó náà ló wá rí èpò ẹ̀ ó láwọn ẹyẹ àwọn ẹyẹ wá rí èpò ẹ̀ ṣé ó yá wí ló yá ìbolo wà ó lóun wà nílé mo dẹ̀ débẹ̀ mo bá Ṣàdíà náà gbàrà ẹ̀jẹ̀ ó dùn mí kò ju bóyá bíi 30 minutes lọ. ṣé wọ́n gún ni. wọ́n gún àwọn bóyá bíi 20 náà rí èpò ẹ̀ ọmọ yẹn dákẹ́ ẹ̀gbọ́n náà ti ń bè mí fà tẹ́yìn pé inú skul tí mo wà yìí tí mi bá ṣẹgbẹ́ mi ò lè géèyàn. ní Aloma bí. pé àìdá kan pa mí àbí kí n pààyàn ni mo fi lè gé ni study tí mo wá study ní ibà. wọ́n á ní ẹgbẹ́ mi ò fẹ́ ṣẹ́gbẹ́ dáàdì mi sójà ni ọmọ alágbára ni mí tí n bá tún fagbára kágbára mo lè máa ṣagbára lò ní kí n kàn pé òun rí mi tán pé mo jọ́ ọmọ jẹ́jẹ́ ẹ̀gbọ́n ṣáà tóòsì mi bọ́ wọ́n yẹ tóòsì mi tó èmi máa ń náwó fún wọn tó wà lọ́wọ́ mi dáàdì mi lówó wọ́n èmi alájàpá ni wọn tí máa pè wọ́n pé àmọ́ mi mo broke wọn ò sẹ́ǹdì ó sára wọn fún mi 300 wọn fún mi 250 wọ́n dẹ̀ yín fún mi ọwọ́ àlọ́ máa bọ́ sí orí àkáǹtì ẹ̀ mú gbogbo nǹkan ẹ̀ mò ń lò gbogbo ìlànà tó bá là fún mi ni mò ń tẹ̀lé ìgbésẹ̀ tó bá sọ pé kí n gbé ni mò ń gbé torí èèyàn bẹ́ẹ̀ máa bá mi sọ̀rọ̀ gbogbo àti ọmọ ilẹ̀ mi tó wá ń rèpù yẹn bọ́mọ yẹn ṣe dákẹ́ nǹkan parọ́ pé màá gbẹ̀san Aloma wá pè mí dókítà ṣóun ò sọ fún mi nínú àpò orí báyìí pé ẹ wo ọmọ ọlọ́mọ
ọmọ tí mò ń gẹ̀ tí mò ń tọ́ pé kájọ ṣe tán kí n lọ ṣe wedding fún kó bímọ fún mi bọ̀ máa gbẹ̀san gbogbo àwọn ẹyẹ tó ṣiṣẹ́ yẹn gbogbo wọn pápátá mo pa ọ́ ọtó 18 bọ̀ àwọn 12 ló bá sùn gbàtọ́ dẹ̀ bá ọmọ yẹn sùn níbi pé ibi ìnira ọmọ ilé ọmọ jẹ́jẹ́ dẹ̀ ni àwọn ọmọ mọ́mì yẹn ni àwọn tó yẹn kọ́kọ́ máa ń ṣe bí ajá wọn àti inú ẹ̀yìn gbàtọ́ dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ lèmi náà fi wá lọ ṣàyè ọjọ́ tó bá mi gangan inú òjèrè mo pẹ́ yẹ bóyá bíi 8 tí mo dé wákò yẹn gbogbo nǹkan ọmọ yẹn mo kàn máa ń rí tí máa sùn tí máa jí òun mo máa ń rí gbàtọ́ dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ gbàtí mo ti ṣe gbogbo nǹkan yẹn tán mo ti play revenge yẹn mo ṣẹ̀ wá lọ òòlù wọ́n wá lọ já wọn àfún mi nítorí ọmọ yẹn. ṣọmọ yẹn kú ni. ó kú ni. ní àtàràpọ̀ bá. àtàràpọ̀ rèépù ẹ̀. ẹ dúró ẹ jẹ́ káàrin yẹn yé mi dáadáa ṣé ọmọ yẹn ló pè yín tó wọ́n rèépù. ó pè mí nípa ti rèépù rẹ̀. ok ṣé gbàtà máa ti débẹ̀ ṣe ṣì fóònù lẹ́nu rẹ̀ àbóyè ti kú. ó kú ọwọ́ mi ló dákẹ́ sí. ok ó ní àpítà pé ṣé mo mọ̀ pé dáàdì tóun wọn ò fẹ́ kóun wá sóde rẹ̀ fẹ́ transfer tóun ọlápòun nífẹ̀ẹ́ mi lòun ṣe wá sóde rẹ̀ apartment tó gbà fóun nítorí tèmi lòun ṣe manage níbẹ̀ wọn á ní ó yá máa fọ̀ lẹ́dí tó bá ti wá kú tí mi bá wá gbẹ̀san kémi náà kí n má kéje ọmọ yẹn bẹ́ẹ̀ dàgbẹ́ nínú ìlọ ṣàyè mi. sọ̀rọ̀ fìfà tó jẹ́ pé èèyàn méjìlá nínú àwọn 18 tí wọ́n wúwa kò tọ́ yẹn ní ìdájọ́ wọn tọwọ́ tí wà bí ok ó yá mo gbọ́. ìgbà tí ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ mo ti ṣẹ̀wọ̀n mo ti lọ sọ́ba gbogbo ẹ̀wọ̀n Ògùn state mo ti ṣe mo mọ mẹ́ni wọ́dà mo mọ mẹ́ni ọlọ́pàá mi ò jalè o ní bá tó ráyè ètò jalè mi fúnra mi máa pa torí bí mo ṣe wà bàbá mi Ọlọ́run jẹ́ kí bàbá mi gèrè ni o èmi gan mọ̀ pé bàbá mi ò lè gèrè ni ìyá mi ò lè gèrè ni ó dẹ̀ nídìí. kí nìdí. torí nínú báìbù nínú sáàmù kékeré kan Ọlọ́run sọ pé àfidà pa ni nípadà làwọn fi pa èmi wá mọ̀ for 400 years èmi ò tí ì kú o èmi Peter mo ṣì wà mi ò ní jalè màá dẹ̀ máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ìwọ sí mo kọ o ìwọ sí mo kọ bàbá lálọ́ tó wá ṣe mí báyìí ẹ̀yọ́ ọmọdé jẹ́ ẹ gbà mí o mi ò fẹ́ dáràn ni o mi ò tún fẹ́ kí n tún gbé mọ́dúrà mi ò fẹ́ ṣẹ̀wọ̀n mọ́ láyé mi èmi náà fẹ́ dọ̀nà rí mo fẹ́ di gómìnà ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. lórí ọ̀rọ̀ ayé yẹn mo fẹ́ padà síbẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. aside from pé àwọn tí wọ́n ṣe ọmọ yẹn ní ìṣe kò tọ́. bẹ́ẹ̀ni. àwọn outing wo lẹ ti lọ tó jẹ́ pé. ọ̀gá mi mama ẹ má jẹ́ máa kà o torí èmi àjọ̀nú ni mí wọ́n á mú kó mi mò ń rìn o power bike mi tí mò ń gbé káàkiri 49 million ni tí mo fi ń rò mi ò náwó mi ò lo ibi ò dẹ̀ pa mí bọ̀ ọ̀yàn ọmọ Nàìjíríà má jẹ́ kí àìjẹ́ mi gbé. àwọn ohun ìjà olóró tẹ fi ń jà láwọn ọgbà yẹn. wọ́n ti gbà á lọ́wọ́ mi. ẹ̀bẹ̀lẹ̀ tí máa ń rí wọn. èmi ẹ mọ̀ pé ọmọ mi kọ́ àfọ̀n ní mí mo mà pàdé mo mà lù díẹ̀ mo lè gba machine mo lè gba mọ́tò máa lọ fi gbàgbọ́n ní French. ṣé ẹ̀ rẹ́ǹtì ẹ̀ ni àbẹ́ ẹ̀ rà. mi ò rẹ́ǹtì ẹ̀ o màá gbé mọ́tò fún wọn. ok á fún ìbọn fún yàn ok. no ní bá ti bóyá a lọ sí HIT bóyá a lọ pẹyẹ ilé tá a bá ti pẹyẹ gbogbo nǹkan tá a bá ti bá ń bẹ̀ àwa ẹ̀. ẹ jẹ́ kó yé mi tá a bá ti pẹyẹ ṣé ẹyẹ tó fòlójú ọ̀rọ̀ àbí ẹ. rárá o èèyàn ẹyẹ àwọn court àwọn tíṣẹ tó jẹ ẹyẹ tá a bá ti pa wọn gbogbo ẹrù tá a bá bá ń lé tá a bá ti pa wọn àwa àyè là ní. wọ́n táwọn apè lọ ọ́fíìsì nìyẹn à ń ṣolè. tá a bá ti wá débẹ̀ báyẹn bóyá a bá mọ́tò bóyá ọ̀kadà la bá bóyá police dog la bá a máa kó gbogbo ẹ̀. Number 2 ara abẹ tó bá jẹ́ ká gbé lọ French tá a máa fi gbà bọ́ tó bá jẹ́ ká gbé lọ tá a máa fi gbọ́ta tó bá jẹ́ ká gbé lọ tá a máa fi gbà ké lóríṣiríṣi. kí ni position ti nínú ẹgbẹ́ ẹ̀ ṣe bá ayé ilẹ̀kùn ẹgbẹ́ ti yàn. bẹ́ẹ̀ ni ayé ni kí ni position ti. Number 1 ni mí. Number 1. ẹ bá sọ fún mọ́ ẹ̀mí pa ayé ni mí wọ́n ní máa ṣépè fún mi. lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ọlọ́pàá àgbàdo lọ gbé jẹnẹrétọ̀ máa mi o mo ní kọ́ máa lọ pé ìyá alájàpá ni ẹ má tún dá ìyá ẹ̀ láàmú mọ́ pé mọ̀ mi ti sọ pé àwọn làwọn máa padà ṣépè fún mi tó fi máa pa mí mi ò dẹ̀ fẹ́ kàn pa mí mi ò fi kúlù géèmù mi. bẹ́ẹ̀ni tó kú
táwọn ìjọba pa tó ṣẹgbẹ́ ayé èmi ni dẹ́bà bẹ́ẹ̀ èmi mò ń wá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mo wà bẹ́ẹ̀ lọ́jọ́ tí zent yẹn ṣẹlẹ̀ ni ó pọ́sibú kí bẹ́ẹ̀ má kú torí olóòótọ́ lù ní bẹ́ẹ̀ àwọn ọmọ mi outside country náà wà bẹ́ẹ̀ ló gbé mi lọ sí Dubai à ń play game ní Dubai à ń play US kò sí bí state tí ó sì game tèmi gan lọ fúnra mi tí mò ń participate nínú gbogbo 36 state ta ní Nàìjíríà mo ti lọ 26 ẹ wo iye tó kù náà. orú géèmù wo nìyẹn. géèmù ayé ni ká máa pẹ́ iye káàkiri àwọn apàyànpàyàn sport la wà. la fi pè ní géèmù. la fi pè ní géèmù. èmi Ben Don Willie Dre Aloma Willy Don Con àti Balo àwa gangan náà ń pè ní ká àwọn àǹjà o àǹjalè o àǹjàjà ẹbí o gbọ́ àwa máa ń gba ẹ̀tọ́ fọ́ ilé ẹ̀tọ́ bóyá a rí èèyàn tí wọ́n fẹ́ ráìdì bóyá ó gbalé bóyá ó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ àwa máa gbé gẹ̀ẹ́sì pé anybody tó fẹ́ gbé wá kó máa bọ̀ nídìí ẹ̀tàn àwa wà láyé bá dẹ̀sí ń jáwé adẹ̀ tó ṣe máa wà ní. nígbà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé bí a tí ò bá tẹ́ bá síbẹ̀ báwo láàrin yẹn ṣe jẹ́ tẹ́tẹ́ wà níbẹ̀ ń jọ ẹ̀ ó ṣeé ṣe kó má kú báwo láàrin yẹn ṣe jẹ́. a dà fún yín torí bẹ́ẹ̀ láìkì mi débi pé ní bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń gbọ́ ní bá jọ wà nú mọ́tò èmi mò ń wà lóòótọ́ ìyá mi ò náwó tó bẹ́ẹ̀ nù bàbá mi ò náwó tó bàbá bẹ́ẹ̀ nù bọ̀ bẹ́ẹ̀ ó ṣó àwọn mẹ́rin lọ ó ń rà bọ́ fún wa ó ń ra mọ́tò fún wa à ń jayé kiri à ń travel káàkiri Burna Boy ayé ni o tó yẹ pé bí ìyá Burna Boy rẹ́rìn bùgì tí máa fẹ́ lọ ó máa dé bẹ́ẹ̀ ní sá ó ní iye tó máa fún mi. kí ló wá ṣẹlẹ̀ ń jọ yẹn. lọ́jọ́ wo mà. níjọ́ tí bẹ́ẹ̀ nìyẹn pé gbóni bẹ́ẹ̀ ni lọ báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe pàdé pọ̀. mo bá èmi wà lẹ́wọ̀n. kí wà ní ìròyìn tẹ́ padà gbọ́. ìròyìn tí wọ́n padà gbọ́ pé. kí ló lọ gangan kí ló lọ ṣe. ó dà pé ó lọ ibì kankan ó lọ sí òṣè kan ó ti ń wa right from day one ó máa ń travel tó bá ní pé wàhálà ti ṣẹlẹ̀ sáwọn bí Naira Marley náà ṣe ń ṣe tó bá ní pé wàhálà ṣẹlẹ̀ níbì kan á travel lọ ibì kan tó bá ní pé wàhálà ṣẹlẹ̀ níbì kan á travel lọ ibì kan bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó pùlù game throughout gbogbo state both Ogun State Lagos State US Germany every ní NBM wà làwọn àyè wà làwọn PC wà làwọn lọ́dún wà amọ́ra wa àbáyíra wa ẹni tí ò ṣe nǹkan kan a kì í pa o bọ̀ ẹni tó bá ṣẹyẹ ìwọ tó ṣẹyẹ ìwọ tó lọ ṣe bugania tó wá ṣòpó oníṣòkò pé mọ́kẹ́ wà àwa gan ní zaz lórí àwa gan àmì òṣèré ẹ̀kan lójú mi báyìí o nǹkan tẹ̀ ń wò lójú mi ò dáa bí ò ń jalè o lè ló bọ́ ọmọ jẹ́ o lè nítorí mo mọ̀ pé nìkan mo sì máa di president máa di governor mo mọ̀ àbí kí n lọ di pastor ọlọ́run. lóde òde. èmi ò mọ̀ gbogbo àwọn ìmọ̀ mo ti jẹ́wọ́ fún yín. ẹ̀dọ̀ ni ọmọbìnrin ọlọ́pàá bẹ́ẹ̀ nìyẹn sí ìlú ọlọ́pàá. Abẹ́òkúta mi báyìí náà nà pa àti bọ́ọ̀ sọ mi ò mọ̀ ọ̀nà ọlọ́pàá náà yìnbọn pé kó fẹ́ gòkè ó wá yìnbọn fún lẹ́pọ̀n. Ìgbà tí mo lọ sọ́gbà àgbà yẹn náà autism mother náà ló gbé mi lọ wọ́n gbé mi lọ sí prison ọba àwọn ọba dá oko wọ́n dẹ̀ gba 400 lọ́wọ́ mi. ọdún kélòó sẹ́yìn nìyẹn. ó ti pẹ́ o láti 2018. 2018 2018 mo ti dìbọn ṣé kò ṣayé tígbà tí kìíní SARS ṣì wà. ìgbà yẹn SARS. àti báyìí mo ti dìbọn mú gbẹ̀yìn báyìí gan wípé mo ti di àdá àbá àkéémú láti 2018 torí dáàdì mi síkì kan lórí kéèsì tí mo sọ yìí ẹ̀mí wọn fẹ́ bọ́ a ní àyẹn sì wà lára tó yẹ pé gbogbo òfun dáàdì mi báyìí rìtáyà sójà ni gbogbo òfun ẹ̀ báyìí ó máa wọ́ lọ sínú ẹ̀pọ̀n ẹ̀ tí wàhálà ẹ bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní mí èmi màá ṣe tó bá wọn tẹ̀ màá bá wọn tẹ̀ fún wọn jáde nínú ẹ̀pọ̀n wọn. NigerBet ni mo lọ kó fóun ó yá bíi 2 weeks ago mo ṣe fàájì ló tẹ̀ 2 weeks ago ọdún táwa ẹ̀ náà ṣe ní January àbí. January mo ṣe fàájì ló tẹ̀ bàtí mo ṣe fàájì ló tẹ̀ owó ọwọ́ mi wá tán àwa dẹ̀ máa ń gba kàlùs yẹn mi pé àwọn tó ń play tẹ́tẹ́ àwọn ọlọ́jà àwọn union ìyẹn ni ò jẹ́ kémi gbọ́ kùlù géèmù mọ́ owó yẹn kan ti tó mi lọ́tọ̀ tí n bá débẹ̀ o ní 5,000 o ní 10,000 o ní 3,000 ó ṣàgídí o àfìgbọ́n gbà o àfàáké gbà o
fífi èèyàn mímọ̀ sọ̀rọ̀ pé wọn ò fẹ́ wàhálà ẹ mọ̀ pé tìlú bá ń dàrú wọn ò ní lè pàtẹ tìlú bá ń dàrú ọlọ́jà ò ní lè tajà tìlú bá ń dàrú ọlọ́kadà ò ní lè wọ̀kadà báwo làwọn náà fẹ́ fìdí àwọn ọmọ wọn èmi náà bímọ mo dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàtí mo wá nílé ọtí yẹn ó ti ná bóyá bíi 150 ọwọ́ mi tán báwo báyìí pé ìní dẹ̀ ni ó pé ọdún kẹfà tí mo jáde látẹ̀wọ̀n bí mo ní kí n jáde nìyẹn lágbàdo. ṣé níjọ́ yẹn àbílẹ̀ ni. lọ́jọ́ yẹn ok mo ṣáà jáde ságbàdo àgbàdo yẹn ó jẹ bóyá ẹ mọ ẹnìkan tó ń pè ní babalẹ̀ zoki ilé babalẹ̀ zoki lágbàdo ẹ mọ̀ kó kọ́lé mẹ́ta tira wọn báyìí ẹgbẹ́ wájú ilé ẹ̀ lòtẹ́ tí mo lọ wà tó jẹ́ pé àwọn tó bá ń gbọ́ nǹkan yìí náà wọ́n á mọ nǹkan tí mò ń sọ ayé wọn yékéyéké ìgbà tí mo wá débẹ̀ ibi tẹ́mi ti yẹn bàjẹ́ mo ti ná bíi 150 fáwọn tí mi ò mọ ní o mi ò káwọn ọmọ ìyá mi lọ bẹ o gbogbo àwọn tí mo bá bà mo ra bá àpè ẹ fún wọn lọ́tí torí mo dẹ̀ máa ń ṣe nǹkan kan mo dẹ̀ tún máa ṣe àwọn fídíò mo máa ń tọ́jú o nítorí àwọn opó ló jẹ́ kí n ṣì wà láyé o ẹni opó àdúgbò mi every 7 days máa lọ ra àkàrà ọ̀pá mẹ́fà máa dẹ̀ kó 7,000 máa ta máa fún àwọn opó méje náà máa fún tó bá tó di 2 weeks again opó méje míì ni màá tó fún nǹkan tí fámi gbà ní tí bá ti ń ṣe yẹn táyé bá ṣe ń jáyé mo sì máa bá wọn jáyé. kí ni odù fáyín. odù fámi ó lé ní èmi gangan. kí ló ń pè é kí ni orúkọ tó máa ń pè é. kí ni kan ọlọ́dẹ yẹn kó lè ní odù fámi. ẹ̀yà ẹ tẹ̀síwájú. Ògúndábèdè olórí olè lódù fámi èmi ò dẹ̀ jalè bọ̀ ní bá ti ń rúbọ táwọn ní bá ti tẹfá ifá ní nóògùn ní bá ti bògún mi tí mo ti tẹfá mi ní bá ti bá mi sọ ní bá ti gbọ́ mi ò lè ní problem. ìgbà tí bàbá ṣá mi mo wọlé ti fá mi mo tẹfá mi mo bògún mi mo fún lómi mo fún lépo mo fún ní nǹkan tó fẹ́ wọ́n ní pé kí n jà ní pé bàbá yìí ní pé àwọn kidnapper àwọn apààyàn ní bàbá landlord ẹ̀gbọ́n mi kò sẹ́ni tó lè gbélé bàbá yìí tó lè ṣoríire mo dẹ̀ fẹ́ tó àṣírí ẹ̀ kọ́bọ̀dù márùn-ún tí mo bá mo ti já mẹ́ta mo bá orí odidi ológbò abo odidi ológbò mo bá ọṣẹ inú ẹ̀ mo bá ẹ̀jẹ̀ èèyàn live tẹ́yìn èèyàn lè rí evidence wà kọ̀ọ̀kan yẹn ìgbà yẹn tí ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ ó sì wà lọ́wọ́ mi mo dẹ̀ tún kó báàgì kan oríṣiríṣi iṣẹ́ kọ́bọ̀dù méjì sì wà bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹgbàá ni o ẹ máa tẹ̀lé mi débẹ̀ o tá a máa fi já kọ́bọ̀dù méjì bóyá èèyàn ló wà bẹ́ẹ̀ ni ò mọ̀ o bóyá apá ló wà bẹ́ẹ̀ ni ò mọ̀ o pọ̀ inú ẹrù kọ́bọ̀dù mẹ́ta tí mo já mo bẹ́ gbogbo èèyàn bẹ́ẹ̀ mo bá run òkú oríṣiríṣi aṣọ oríṣiríṣi ọṣẹ mo gbọ́ ilé ọ̀sán yìí tí mo dáná sàn yìí mo gbọ́ ọ̀sán yìí jáde ọ̀sán yìí kéé bẹ́ẹ̀ ni mo ní tí mo fẹ̀jẹ̀ mi gbé ẹ tó bá jẹ́ pé mi ò fẹ̀jẹ̀ mi gbé ẹ mi ò ní sún ẹ o mi ò bá máa lọ bọ́ ẹ nì kọ́ tí mo ti fi ẹ̀jẹ̀ mi kàn ẹ màá sún ẹ ọ̀sán tí mo sun tó jókù ó sì wà níbi tí mo gbé sí lọ́dọ̀ bàbá. ẹ̀gbọ́n tí ìyẹn wá ń kọ́ bí làwọn wà sí. ẹ̀gbọ́n mi ti sá lọ mi mọ ibi tẹ́gbọ́n mi wà mo tún wá gbé ọ̀kadà mi tí mo rà fẹ́ gbọ́n mi ilé kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn mo tún wá gbé mo lọ tà fáwọn àbókí torí ó ti ọ̀fẹ́ǹdì mi àwọn àbókí tí mo tà fún ọ̀kadà tí mo rà ní 1.4 mo tà fún wọn ní 800 ó wá fún mi 50,000 níbẹ̀ ó kú èlò ó kú 750 yẹn sì lọ fi wá náàbù mi ìgbà tó gbọ́n kọ́ ti gbé mi bàbá tábà lọ sí HIT nígbà yẹn ni o HIT ní pé ọjọ́ tó bá ti fún wa ní tèsí pé ẹyẹ tó ti pààyàn tó ń wá tí wọ́n rí tó bá wá pè mí lábẹ́tẹ̀ ni pé hello Black Jesus how you dey be na. kí ló kọ́ yín sí. Black Jesus then how you dey be I dey you dey gallant this t-shirt dey worry us o make you nab this t-shirt for us you dey settle heavy nab am pé ká pa tọ́ba dẹ̀ ti sọ́dọ̀ ìbáyẹn abẹ́ ti gbé èmi ní court nǹkan tí n bá fẹ́ wọ́n máa bá mi fẹ́ èmi ò ṣe ayé ìtàn máa ń tẹ̀lé o wọ́n á mú po mi ẹ mọ̀ pé mo tún ti pọ̀ sí lọ́jọ́ bí. mo rò pé wọ́n sọ pé ní bodyguard tó ń gáàdì ní kí tó jẹ́ pé. èmi kẹ́ ẹ̀ láti lẹ̀ mi wọ́n á mú po mi. bóyá mò ń gbọ́ bí tẹ́tí ń bọ̀ tẹ́lẹ̀. tí wọ́n gbọ́ mo wá ta machine yẹn sìn gbàtọ́ wà ní pé àwọn ọlọ́pàá ti wá gbé mi àwọn olómi lórúkọ ẹ̀ olómi lágbo ajẹ́rìí
tá a bá ti gé apá ẹyẹ àtọwọ́ ẹyẹ olómi mò ń ta fún lágbo àjẹrì ìgbà tí kéèsì wá ṣẹlẹ̀ olómi gangan ó wá dìde ọlá pé mi ò tapá fún mọ́ mo lé mi ò kúlù géèmù mọ́ pé mi ò fẹ́ wà láàmú èmi kọ́ fẹ́ di president mo fẹ́ di governor èmi kọ́ fẹ́ di ààrẹ orílẹ̀-èdè mo fẹ́ di ààrẹ orílẹ̀-èdè èmi náà fẹ́ máa pàṣẹ àbí kí n di pásítọ̀ ó ní mi ò ṣe mọ́ olómi gangan ló wá dìde pé ṣé mi kí lèmi fẹ́ ṣe ọdọ ẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ ni nítorí ṣáàmì ṣọ́ọ̀tì ìpa mi ni mo ní bàbá kò dẹ̀ ní dá fún yín kò ní dá fáwọn ọmọ yín gbogbo àwọn tẹ́bí ẹ̀ ní jèrè kankan nu wọn. ìyẹn bàbá yẹn lọ́hùn mo wá lọ gbé olómi mo ní àwọn swat náà wá mú mi ọkọ̀ òróró àwọn mopo 4 àtajá 2 àwọn mopo yẹn náà ẹ̀yin ọmọ nàìjíríà bá ń gbaṣọ lọ́rùn wọn o ọkọ̀ 150 lápò mi àti iPhone 2 ọláwọn òkú 150 ni 150,000 ni àti iPhone 2. nǹkan méjì ni a ti yà kúrò lórí ẹ̀sìn. bẹ́ẹ̀ni ẹniwà tẹ́ ẹ̀ mọ́ tí ń bọ́ sí mo máa padà síbẹ̀ ẹ jẹ́ kí n sọ àwọn mòpó yẹn náà mo sì padà àwọn mòpó yẹn bàbá ló ti wá lọ gbé mòpó wa o àwọn mòpó yẹn sunú àdúgbò wa lágbo àjẹrì ní ìjókòó fún 7 days wọ́n sọ wájú lé mi sẹ́kùlé tí wọ́n bá fẹ́ pa wọ́n máa pa wọ́n bọ̀ mo ti sọ pé mi ò fẹ́ wàhálà mọ́ mo ti sọ pé mi ò jagun mọ́ àwọn mòpó yẹn àwọn cda wá pè mí lọ́jọ́ Wednesday ní pé Peter àwọn ọmọ school lè lọ school mọ́tò inú àgbà àjẹrì a sì ní school bíi 4 inú àgbà àjẹrì àwọn ọmọ school lè lọ school àwọn ọlọ́jà ò lè tajà jọ ẹ lè rí i pé àwọn lálọ́ọ̀dù ló tún sẹ́ẹ̀tì mi tó fi mú mi lẹ̀ àwọn ọmọ pòyì wá dé wọ́n máa dàbọ̀ sókè báyìí gbogbo àwọn lálọ́ọ̀dù tó ń bẹ́ẹ̀ mi tẹ́lẹ̀ ọgbà wáì gbáwáì ní sí pé ọjà pa wótòwótò èmi ìkà ọyìnbọn ọ̀tẹ̀ tí àgà sí mi létí ọ̀tẹ̀ sí mi mú ọ̀tẹ̀ sí mi lẹ́nu mo wá rẹ́ mo ní ẹ̀kan pẹ́ẹ̀fù mi lélẹ̀ kí ló dé tẹ́ wá ń da pẹ̀fúmù sí lára láì ṣe pé mo jókòó kí ló dé ẹ̀wù ọgbà 150,000 ni ọgbà fún méjì ó wá gbé mi lọ sáláyìn ńlá kí n wá padà sáláyìn ńlá o mo wá dé aláyìn ńlá sí bp wọn ó dúdú ó sanra báyìí handcuff mi méjì lẹ́sẹ̀ handcuff mi kan lọ́wọ́ mọ́mì ẹ bá lè bá wá bọ́tù wá máa yọ handcuff mi wọ́n á yọ handcuff yẹn méjèèjì àwọn swat yẹn sìn ọ́ gbé mi bàtàwọn lánàá ti mú mi lẹ̀ ipe mo mú alájàalẹ̀ bàbá gbogbo àwọn lánàá àgbà àjẹrì alájàalẹ̀ ni wọ́n o ẹbí ni gbogbo wọn ìkà ló kọ́ àgbà àjẹrì gbogbo àwọn ọmọ wọn náà wọn ò dẹ̀ sóríire bí kọ́ ọmọ wọn kú mọ́ wọn lójú. ẹ dúró ṣé ẹ ní ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí ọ̀rọ̀ àwọn àjẹrì àgbo yẹn. ẹ̀rí wà mo sì ní ẹ̀rí mo ní evidence to prove ọlá fún mi tọ́jú ìyẹn ọ̀tọ̀ mo ní evidence to prove 6. ó ní àwọn ẹrù kan tí mo kó inú ilé bàbá àwòsànbí pẹ̀lú àwọn ọṣẹ irun òkú oríṣiríṣi tí mo tọ́jú sínú yàrá ẹ̀gbọ́n mi. inú yàrá bàbá yẹn ó tún ṣì wà kú bọ́ọ̀sì 2 tí mi ò tí jà rárá inú bíbá yìí náà mo sì kó àwọn ẹrù kan ẹni kọ́ bá ń gbé báàgì mi wá báàgì tó gbà ẹni kọ́ bá ń gbé wá àwọn oríṣiríṣi òka oríṣiríṣi bàbá yẹn ló ní ó ń sọ pé òun lòun ní bàbá tó sọ párẹ̀ òyà ọgbẹ́ wá sáláyìn là o ọgbẹ́ bàbá wá sáláyìn là o mi ò ṣá bàbá o bàbá ẹ jẹ́ kí n ṣí kinní ìgbà kò ní ìdá àtìrápẹ̀rẹ̀ bàbá màmá ẹ wò papọ̀ mi àti rí àtìrápẹ̀rẹ̀ ẹ wọ ọrùn mi àti rí gbogbo ẹ̀. ìgbà tí mo wá mu tí yó apá iná mo gbé lọ ọṣà mi ò jẹ́ kọ́ èmi ọ̀fẹ́ tírìtì mi ẹ̀yọ́ ọmọ nàìjíríà èmi mo ní kọ́ máa tírìtì mi nítorí tó bá ń ràn òkúlẹ̀lẹ́jà ń tà mo mọ nǹkan tí mo ṣe àwọn 21 mo ṣe o ọmọ 38 years nínú ọkọ̀ sí ṣe ní ẹ̀yin ọ̀gá lẹ́yìn náà ìka lẹ́yìn náà ìka bàbá àkà tó bí ìka èmi náà ní àgbà bàbá kí lórúkọ yẹn gan-an mọ́mì ìgbà tí mo wá dágbàdo ẹ máa wo níbi àgbàdo olórí burúkú ni o ọtí mi mọ́lé handcuff mi 3 handcuff ọṣẹ́ ni mi mọ́ rin kílẹ̀ tó mọ́ mo yọ gbogbo handcuff mo já gate mo bọ́ta mo jókòó síwájú gate níbi òde mo ní bàbá èmi tí mo wà nù sẹ́ẹ̀lì èmi rè lẹ́nu ọ̀nà tí bá fẹ́ sá lọ màá sá lọ bọ̀ ẹ̀kọ́ tẹ́ẹ̀kọ́ mo fẹ́ kọ́ yín ẹ̀dẹ̀ máa gbọ́ ó wá ní kí n má pariwo pé kí n jẹ́ ká wọlé láì mọ̀ pé ó tó tọ̀ mí wọlé ni o
mo tún wọlé ọtún kwankọf jáde ìwọ ìrírí wine ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ máa gbọ́ olómi tí mo ń tapá fún láti 213 214 215 216 217 kí n tó wà ní boot òun ló wá dúró tì mí bí eléṣù nítorí òun àti bàbá yìí bóyá ọdẹ jọ ń ṣẹgbẹ́ ni bóyá àwọn apágan tá à ń tà fún wọn gan bóyá àwọn bàbá yìí gan ń lò bẹ́ẹ̀ kò yé mi kí ni bàbá Kádúpẹ́ fi ọ̀sán ìṣe inú ilé láì ṣe babaláwo oríṣiríṣi òǹdè oríṣiríṣi ògùn tó jẹ́ pé babaláwo mi kò ní mi ò fẹ́ mọ́ bẹ́ẹ̀ bàbá Kádúpẹ́ òun náà rẹ̀ lágbo àjẹrìí níjòkó bàbá Kádúpẹ́ òun náà rẹ̀ mi ò dẹ̀ fẹ́ mọ́ bí ẹ wò ìyàwó landlord tí bàbá Kádúpẹ́ ti bá sùn nínú àdúgbò á ti tó 40 tí ó sọlọ́pàá tó fẹ́ mu àwọn ọmọ kéékèèké tí bàbá Kádúpẹ́ ti rape wọn á tó 20 kò sọlọ́pàá tó fẹ́ mu torí àárín ara wọn náà wà àárín ara wọn ẹbí ni wọn ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ má tún jẹ́ kí n padà sí nǹkan tí mo ti kọ̀ sílẹ̀ torí tẹ́ bá gbé jàmíjà mo tó jára mi gbé èmi wòtòwòtò èmi ikú bọ́ mọ́ rìn ọmọ ìfura. ọ̀rọ̀ orí fóònù kò ṣe fóònù yẹn báwo ni ẹ ṣe jẹ́. á dáa fún yín ìgbà tán mú mi ọba 150,000 lápò mi ọdẹ bá fún méjì lọ́wọ́ mi mo sì máa padà ibẹ̀ náà mo lọ àwọn ọmọ òkú yẹn wá gbà ọ wá gbé mi lọ ságbàdo èmi dẹ̀ ti lọ jálẹ̀ lágbàdo lánàá èmi mọ̀ pé àwọn ọmọ òkú máa náàbù mi léènì ìgbà tá a máa dágbàdo police station tó máa lọ bá DPO àwọn ọmọ òkú yẹn gbé mi lọ tó máa lọ bá DPO àwọn ní à DPO ṣe jáde ó ní use this boy again àwọn òbó ní à tani use boy again mo léènì náà ni èmi tí mo bá wọn jà ní Bethlehem jà tí mo ní Bethlehem jà náà ti wá àdẹ́sì mi tí mo bá wọn bí 100 jà èmi wá mú pò àbá fi pọ́ǹpù ilé epo mo bá méjì jẹ níbi tó ti ń bá mi jà ilé epo lágbàdo ọ̀rọ̀ tí mò ń sọ èkó tí pọ̀ sẹ́nìdí o mo bá wọn fà mo wọnú wọn bí má ti gbé báńkù mo ti fa báńkù ẹ wò èèyàn máa ń dàbí láìlọ́n lójú mi báńkù mi ẹ kọ̀ọ̀kan ó dẹ̀ bẹ̀rẹ̀ láti 34,000 per gram mo dẹ̀ ń gbé mẹ́sàn-án mo gbé mẹ́wàá lójúmọ́ bí má ti gbé àbí kí n gbé loud nàkọ́ máa mú mi màmá mú mi níyà màmá mú mi omi àti milk mo lè má jẹun from January to December bí ooru rí ó mo tóbi jù báyìí lọ bá wà láì ló jẹ́ kí n gbẹ báyìí mo rí ọmọ líle èmi Black Jesus. bólẹ̀ tí wọ́n rí àwọn owó tẹ́ fi ń ra oríṣiríṣi àwọn kìíní because tá a bá fi calculate 30 kìíní kan 30 kan times 9 lójúmọ́ yẹn. owó kalus ni kàlùbá tí mo ń gbà ni kàlùbá tí mo ń gbà yẹn ó jẹ́ pé àwọn ìyá ọlọ́jà tí wọn ò fẹ́ wàhálà ó dàbí tax tíjọba ń gbà tax yẹn lèmi náà ń gbà ìjọba lèmi náà Buhari kọ́ lèmi náà Tinubu kọ́ lèmi náà ìjọba tèmi wọn tẹ ìjọba tèmi ò ní body guide o ìjọba tèmi kò ní body guide wọn á mọ̀ pò mi mò ń rìn gas mọ́ni bí amẹ́ni kejì lẹ́ni ẹ sọ̀rọ̀ èmi máa lọ sí ẹ wò níjòkó ó níbi kan tó ń pè ní ogun gas máníjà wọn mọ̀ mí àṣọlẹ̀ wọn ò fẹ́ pro tí màá gbé láìta lọ ní gas mọ́ mi ṣe fẹ́ kí n ba nǹkan jẹ́ ni màá bàbá yẹ kò ní kó oògùn fẹ́ pa yín mi fẹ́ dáná sun bíbà mo fẹ́ rẹ̀ kí bàbá wa ní ọmọ mi ìjọ ṣe ní jẹ́jẹ́ kí ló fẹ́ ó yá gáàsì báyìí mo fẹ́ kí ni mo fẹ́ 20 wọ́n máa kó fún mi àwọn oṣù lè báwa ṣe ń lè lù style wa ni. àníyàn ti yé mi báyẹn pé owó òòlù la fi ń túlù wọn ṣe. ẹ mọ̀ pé mo sì lè jọba ó lè dọ̀la kí n dọba o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o mi ò fẹ́ ṣẹ́wọ̀n ọmọ mi ò yẹ jagun gbogbo ètí mò ń ṣe kò jẹ́ kí n ṣe normal pẹ̀lú agbára tó wà lọ́wọ́ mi kí n máa pààyàn lọ ẹ wò scores mi 20 upward ni o ẹ yẹ bíi 21 22 báyìí máa ń ka scores fún wòtòwòtò nìyẹn o all the way from Òjèrè báyìí ń ka scores mi nìyẹn o tẹ bá dẹ̀ sọ fún mọ̀ nípa ayé ìní mi wọ́n ní máa bá yín fà pé kò sọ́mọ́ tó ẹ bá lè mọ̀ pé mo kàn mo lóyà tí n bá jókòó tí ìyá ẹlẹ́kọ̀ọ́ torí àjàpá ni ìyá mi ṣe ẹ sì máa rí ìyá mi náà lájókòó tí wọ́n yìí máa kúnlẹ̀ báyìí mọ́ ìmọ̀ máa jẹun lọ́wọ́ mi torí mò ń fẹ́ ojú àánú ẹ̀ mo mọ̀ pé ìyá mi ò lè jèrè mi o bàbá mi ọmọ 9 ló bí. ìyàwó mélòó ni dádì yín fẹ́. dádì mi fẹ́ ìyàwó 3 ọ̀daràn náà ni dádì mi àwọn ọmọ jọ èmi fúnra mi gan ìyàwó 3 mo fẹ́ tí mo kàn tó àwọn fine girls ẹ bá láwọn ọmọ ẹlẹ́ni first wife mi 18 years ni sugar mommy ẹ bá rí mọ́ dádì honorable ni ìyàwó mi
ni bàbá ìyàwó mi ẹ bá ra ọmọ mi. bàbá ìyàwó yín dẹ̀ mọ̀ pé ṣé tẹ̀ ń ṣe lélẹ̀. ọmọ náà ṣé mi ò ṣiṣẹ́ fún bàbá ìyàwó mi. honorable gan tó bá ní problem àmọ́ bá yẹn ṣe wòtòwòtò tó bá ní problem èmi máa pàṣẹ ni o ilé lèmi máa ń wà o èmi ò ń jáde lọ́sàn-án ìtìmọ́ mi gan ní lọ́kì ọlá àwọn aláyé táwọn júbà àwọn aláyé táwọn júbà táwọn sátọ̀ tàbá ti ní problem àwọn náà gbé wọn wá tí ò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní rí mi ṣe ẹ rí mi lórí rédíò rí ẹ dá mi mọ̀ ẹ mọ lógo tèmi ọlọ́wọ́ kàn ń dún mi ṣáà ní ẹ ojú ọ̀bá lálọ́ọ̀dù mi ṣe bí ẹ mọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ má jẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìgbà tí mo wá dé hòtẹ́ẹ̀ yẹn mo ti ná 150 mi ò mẹ́nìkan lọ mo gbé power bike mi lọ mi ò mẹ́yẹ lọ mi ò níbọn lọ́wọ́ mi ò nọ́bẹ̀ lọ́wọ́ mo dẹ̀ lọ ìgbà tí mo ná 150 tán ní hòtẹ́ẹ̀ yẹn má tó dẹ́nu hòtẹ́ẹ̀ yẹn ọlọ́pàá ni hòtẹ́ẹ̀ yẹn wà wájú lé lẹ́zókì tó wà lẹ́màrẹ́s níjókòó tó kọ́lé mẹ́ta upstairs báyìí hòtẹ́ẹ̀ tó fèsì lé lẹ́zókì mò ń sọ lágbàdo ọ̀rọ̀ tí mò ń sọ ẹ pa àwọn ọmọ àgbàdo ṣáìsírì tó ń dáhùn láàmú lágbàdo tó ń pa kúkúrú tó ń pa gígùn ọmọ tèmi ni o èmi lèmi tí ènìyàn ṣáìsírì ò ń ṣẹyẹ o kò ń ṣàyè o ó kàn jẹ́ ọmọ ọ̀ràn ni ó wà lọ́ba àǹsìn mo ń pe ṣáìsírì àmàjọ ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́kọ̀ọ́ ń wò mí òye mẹ́kẹ́ máa lọ rí mi lọ́la kọ́ lọ fóòtù fún mi kí wá di gómìnà kẹ́ máa lọ dínà pé ọmọ kan ti ṣe kinní kan fífọ jọ́ọ̀gì náà ó níbi tó bá dé o àmọ́ o gbogbo ẹ̀yin tẹ́wà lókè náà àmọ́ ṣẹ́ta ti ṣe fún yín o ẹ jọ ọwọ́ aṣọ wa lọ nítorí lọ́ọ̀dí lèmi náà ayére gẹ̀mẹ̀ntà tí mo ní glass tó ní gbóná tí mo ti fọ́ abakú mi tí mo ti gbé kólóòsì èèyàn máa ń dàbí ayan lójú mi ni o pọ́n mi ìgan bí mo ń wọ̀n tí mo ń pọ́n láwọn aláyé mi ò ní sọ ẹ tí mò ń sọ yìí o màmá ti ń pọ̀ ju ẹjọ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o kòkòrò kì í ṣẹ̀wọ̀n èmi òòṣà èmi àjọnu ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ jẹ́ máa bá lọ. ó ní ìyá kan nínú àgbà jẹ́rìí wọ́n pè ní ìyá Esther bàbá sílé ni bàbá ẹ̀ lágbà jẹ́rìí níjókòó gbogbo ẹ̀yẹ́ mọ̀ jókòó tẹ́ bá ń gbọ́ ẹ máa wò mí ẹ lè máa rí wa àwọn òṣù olè àǹṣọ́ ọ̀daràn pọ̀ ẹni tó bá bẹ àwọn yẹn sì wá ń jókòó tó sì máa kú wọ́n tún fẹ́ gbé rẹ̀ jíìmù jókòó mí ilẹ̀ báyìí wọ́n tún fẹ́ gbé rẹ̀ jíìmù mí ilẹ̀ tí mo sì ń wò gan bóyá mi mo fẹ́ gbé gẹ̀ẹ́sì ọlá nǹkan tí bàbá yìí ṣe ó tún lè jẹ́ mi màá tún gbà. àwọn táwa náà ẹgbẹ́ ayé ìjókòó wa ẹ jẹ́ kí n máa kà wọ́n àwọn ẹyẹ gangan àwọn náà ní ìjókòó àwọn ṣìgbú ayé ṣìgbú ẹyẹ Oscar kíntẹ̀ lórúkọ wèrè tó wà ní Abẹ́òkúta iná tó wá wá FM Riders Card tó sáwá sẹ́gbà ilé dáàdi FM ní tààbù olórí burúkú ẹ̀gbà tó ń ṣe Riders Card níjókòó ọjọ́ tá a lọ náà àbò ẹ̀wà ayé a bá ọ̀kadà 997 nílé dáàdi ẹ̀ èmi mo dẹ̀ fún ọ̀kadà 30 mo lọ tà mo wá kó kí ọ̀kadà tó kù àtẹni tó nà ọ̀kadà ó àtẹni tí ó nà ọ̀kadà ó mo dẹ̀ pinlé wọn lọ́wọ́ ọba wà ń bẹ̀ o pátọ́ mi wà ń bẹ̀ o yáyá tún wà ń bẹ̀ o àánú làwọn máa ń ṣe o àwọn ò já o orí bọ̀bọ̀ kan tó ń pè ní sake ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn bíbà sì máa bá mi gbé kí lórúkọ bíbà yìí náà àwọn eléyìí náà wọ́n sì máa lọ bá mi gbé sake òun ló ń sponsor àwọn ẹyẹ tó fi lọ ń gé orí olórí tó fi ń gápá alápá sake máa tọ́ mi báyìí gan nínú ọ̀gbà máa tọ́ mi wọ́n ti kọ́ kóòtù síbẹ̀ wọ́n fi ń gbèjà ara wọn ni o máa tọ́ mi gangan fúnra ọ̀daràn ni o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí. ta ni sake mátọ̀ mi yẹn. sake mátọ̀ mi yẹn nínú àwọn ọmọ mátọ̀ mi ni. ní ìlú wo ni ẹ. ní ìjókòó. iṣẹ́ wo ló ń ṣe. ọba ló ń ṣiṣẹ́ fún òun ló ń talẹ̀ òun ló ń túnlẹ̀ tà fáwọn tó ti ralẹ̀ tẹ́lẹ̀. bàbá ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n túnlẹ̀ rà ń jókòó báyìí ni o gbogbo aláṣà gbogbo orúntàbò gbogbo àgòrò gbogbo gas line gbogbo yébádé wọ́n túnlẹ̀ rà báyìí ni o ìwọ tó bá ti ní sí ọ̀fọ̀ ayé ẹ bàjẹ́ ó yà kí ló dé àwa ta jẹ́ kọ́tísìn gan ṣe wá fi wálẹ̀ gan ká máa pa wọ́n pípì sí léèrè àwọn náà sponsor ẹ̀yẹ ọ̀rọ̀ àbọ̀ fún wọn.
àwọn ilé kan pa ọmọ tó ń gé orí ẹ̀ sórí bridge kò ṣẹyẹ kò ṣàyè sponsor ni tó lọ hàn gé orí ẹ̀ gbogbo ìgbà yẹn mo wà nílé mo kàn wà torí gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn tí kì í ṣe Dre ní nọ́mbà 1 gbà yẹn Baba D òun ni case Dre ó jẹ́ case fún Baba D jẹ́ ọ̀rẹ́ Lisma tèmi Michael yọyín ni Lisma tèmi Michael kà yọyín Michael ìmì rest in perfect peace lódòrí mà Michael ìmì rest in perfect peace baba jẹ́jẹ́ Ọlọ́run tó bá dọ̀rùn kó ìṣọ̀run rẹ̀ kéfò máa wà lẹ́yìn ẹ̀ Ọlọ́run after you na you ẹ̀gẹ̀dẹ̀ tí Michael ṣe ń jókòó ọmọ alẹ́ 900 àwọn ọmọ tuntun àtàwọn youth àwọn ọmọ yahoo gan tó ṣe sáàyè wọ́n á lé 1000 ẹ má jẹ́ kí n tó padà sẹ́yìn nǹkan tó pa Michael àwọn ọlọ́dẹ ló pa Michael mo dẹ̀ fẹ́ mọ ikú tó pa Michael gan òun lèmi gan tó fẹ́ wá lọ fi gbalé mo fẹ́ lọ gbalé lẹ́lẹ́kẹsàn tó everybody ló ń sá fún kú èmi dẹ̀ fẹ́ pààyàn lẹ́mi kankan èmi lọ́mọ kú tí kò gbọ́dọ̀ pa èmi lọ́mọ àrùn táwọn gbọ́dọ̀ ṣe ẹgbọ́n tó ń sọpọ́ ń dáhùn láàmú wọ́n ní wọ́n fẹ́ gba kinní kan wọ́n fẹ́ gba gbá kan Aláàfin fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ ṣe Yorùbá nation Yorùbá kinní kan wọ́n dẹ̀ nílò àwa báyìí ẹ̀yin ìjọba gan ẹ̀ tọ́jú àwa youth ẹ̀yin nìkan lẹ́kàn dọ́bẹ̀ ẹ̀ ńlá sẹ́yìn nìkan ni ẹ tọ́jú àwa youth náà àwa youth gan ẹ jẹ́ káwa náà di gómìnà ẹ jẹ́ káwa youth ká lọ blue house of assembly ká pa gbogbo àwọn landlord tó wà bẹ̀ gbogbo àwọn bàbá tó wà bẹ̀ ẹ jẹ́ ká pa wọn. Black Jesus ni ṣe Black Jesus lóní mọ́ ń bẹ kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún mi. nǹkan tí mo fẹ́ kí ìjọba ṣe tẹ́ẹ̀bà ti fẹ́ kí n jà tẹ́ẹ̀ ti fẹ́ kí n gbé mọ́dúrámù mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe fún mi mi ò ní kẹ́ ẹ fún mi lówó tó bá dẹ̀ yọ owó gan ẹ fún mi mo fẹ́ jẹ ọ̀nàrẹ́bù ní mẹ́ẹ̀kọ́ àfọ̀ ẹ̀kọ́ lọ́ fi mí jẹ ọ̀nàrẹ́bù wàláì mo ti hàn gígùd mo wá sọ wípé ẹni tẹ́ ẹ bá ń wá tọ́wọ́ bá tó ẹgbọ́n mo gbọ́ pé yọ kidnap ìyàwó ẹnìkan wọ́n wá lọ́ọ́ pa wọ́n kí náà pa wọ́n fún kò jẹ́ kó pa wọ́n tó bá sọ fún ìtẹ̀lé gbogbo 20 million gan tán ní ìkọ̀ọ̀bá yẹn wọn ò ní yọ wọ́n náírà ń bẹ̀ ní bá ti lọ bá Ifá mi olórí Ògúndábèdè olórí olè ni mi ò gbébọn lọ káyọ̀mọ̀ rí o ọjọ́ tó gba fóònù ọlọ́pàá kan lágbàdo lọ́gbà ayọ̀ tó ń gbọ́gbà ayọ̀ mo dẹ̀ di ọmọ yẹn mú báyìí alpha àìsèdè kí ló ṣẹlẹ̀ ó lóun ààyè mo náà yé ìbò nìyẹn definitely kò ń ṣàyè ọtí wọn fún ààyè ìjàlè ìjókòó ọkọlẹ̀ anọ́ọ̀sì ayé àsìmẹ́ gbogbo àwọn ọlọ́jà yẹn wọ́n máa ta ló fẹ́ kú ìgbé àwọn fẹ́wé wọn ò ní gbé gbá wọn ò ní gbà ó ẹrù gbogbo àwọn ìyá lọ́jà mi máa ń dún wọn ṣeré ni mo máa ń ti gaza mi ò rèé fún wọn o tóyún wọn ò fẹ́ problem èmi lọ ọ̀dọ́mọdóyà èmi náà ń pè rẹ̀. sọ́bà ọmọdé ní í ni sọ́bà ọba ní í ni. mi gbọ́. sọ́mọ ọba ní í ni ọba lólórí kìyẹn. èmi ò sọmọ ọba ọmọ ọ̀nà ẹ̀kọ́ afọ́nlé mi o. báwo lè ṣe wá jẹ́ ọmọdóyà. ẹlẹ́rìí koríkì mi fún èmi gangan lọ́mọ Ìkòyí ẹ̀ṣọ́ wájú gangan náà máa fi ń gbọ́ tá lè bàbá tó bí mi lọ́mọ. ó dáa kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe lẹ́ẹ̀kan. ìjọba nǹkan tí mo fẹ́ ìjàpá ní ìyá mi ṣe o ìyá mi ti dàgbà o. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Peter Falola lorúkọ mi aka wotowoto Black Jesus. Black Jesus.